This generation, they sleep at all. It's a pity for all of you. As they enter, double tap your screen. That is my logo. Who is this? Brother. Double tap your screen before it be too late. Ìwọ tó ń double tap yẹn wàá rí bá ti ṣe. This generation not dey sleep. Why? Who is this? Ọba. Àlàáfíà lẹ wà. Ẹ lọ sí ìṣòro ní abẹ́wò lẹ́ǹsì. Mi ò gbọ́ yín o. Àwọn Mr. Club. Hello? Mo ní kẹ́ double tap. Richard Fred. Service. Ọba Solomon. Àlàáfíà ni sà. Báwo ni gbogbo nǹkan? Wait na máa dùn. Báwo ni gbogbo nǹkan? Celebrate. A kò máa ń gbádùn yín ni. Kí n tèmi pẹ̀lú gbádùn. Ta ló ráyè gbádùn? Ó dàbí pé nẹ́tíwọ̀kì ò dáa o. Ọba o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ ní nǹkan tẹ́ fẹ́ sọ ni. Bẹ́ẹ̀ ẹ jọ ń bẹ́ẹ̀ béèrè question kan lọ́wọ́ yín sàn. Go on. Sà ẹ jọ nínú babaláwo àti kírísítẹ̀nì ó ní ká máa ṣe. Eléyìí tó bá ti wọlé kánukú ni kò ṣe. Ìgbàgbọ́ bàbá ò gbọ́ ọmọ là, ìgbàgbọ́ ọmọ ò gbọ́ bàbá là. So eléyìí tó. Ìwọ lẹ́yìn rí pé ó rí ìta lè ṣe. Ìwọ la lè ṣe nínú gbogbo ẹ̀. Kò sílẹ̀ tí ò real, kò sílẹ̀ tí ò ní fake. Torí àwọn àdìpé méjèèjì lẹ́ ń ṣe. Gbogbo ẹ̀ lè ní í ṣe. Gbogbo ẹ̀ lẹ́ máa ń ṣe. Gbogbo ẹ̀ lẹ́ máa ń ṣe. Ó yẹ ẹ pèrun ẹ mọ̀ ń pe ọba ẹ pèrun. Allahu akbar la isma billahi rabbina wa nakana hamdu rahmatullahi wa barakatuhu.
Mr. Solomon, daddy. Ká máa lọ. Mi ò ráyè ẹjọ́. Tí o bá ní question, má send request síbí yìí kó má bàa gbè pé o. Mi ò ráyè rídìrídì o. You need to come up with reason, with word that we can reason. I don't have time for story. Tó bá débi tó bá rọ̀rọ̀ gidi kan sọ fún já ẹ̀ dànù. Ọba Solomon, èmi ní ìbéèrè o. Oníbèrè o dem play music rádaràda. Hello? Ẹ kálẹ̀ ọba, Ẹ káàbọ̀ sálàáfíà ni. adúpẹ́ jàre. Mo ní question tó fẹ́ béèrè lọ́wọ́ yìí ni. Ọba ẹ jọ̀ọ́ ẹ má bínú. Kí ni mo ń fà? Kí ni o sùn lálẹ́? Kẹ̀kan jí kẹ́ẹ̀kì pé wọ́n fi kan kí nǹkan ti ya yín lára láìmọye gbà. Ok, ìdí tí mi ò fi sùn lálẹ́. Ẹ gbọ́n kan tí mo sọ. Ẹ fẹ́ mọ ìdí tí mi ò fi sùn lálẹ́. Náà mi ò sọ pé ẹ̀yin mo ní kí ni mo fà tó yẹ pé tí èèyàn bá sùn lálẹ́ nígbà tí èèyàn bá jí láàárọ̀ ọjọ́ kìí jẹ́ pé nǹkan ti bí kí wọ́n fi kan ya yẹn lára. Ok, bíi pé kán fi nǹkan ya yín lára. Tí èèyàn sáláwọ̀ tí èèyàn sẹ́lẹ̀ kejì tí èèyàn sẹ́lẹ̀ kẹta. Spirit ẹnìyẹn lọ dóyàwó léyàwó lójú oorun ni. Nǹkan tó fà á nìyẹn. Yes, tí spirit ẹnìyẹn bá rìn lọ tó bá lọ dóyàwó léyàwó ní ojú oorun, tó bá na spirit yẹn lójú oorun yẹn, ara ẹ máa lé dójú ayé ni. Kí wàá ní ẹ rò pé ó jẹ́ bí àtúnṣe báwọn fún ohun tí ẹni tí nǹkan bẹ́ẹ̀ bá ń ṣẹlẹ̀ fún? Ó máa gbẹ́bọ́ máa ṣe tutù. Máa gbé bó máa ṣe tutù ni. Sí mo lè bọ̀ mo fẹ́ sọ sí lọ́la bọ̀ mi ò ṣe lè pick account number yín kí n fi mú un lọ tó bá dọ̀la máa sọ sí yín. Ṣé ní báírò? Ẹ jẹ́ n gbà sórí nọ́mbà mi lórí handset mi kejì. Ok. Ẹ ní sùúrù. Wọ́n bọ̀. Wọ́n bọ̀ yìí. Ẹ fún mi. 30. Ẹ dúró. Ọba ẹ kálẹ́. Hold on. 30. 30, 400. 400. 31. 100. 31. 258. 258. First Bank. First Bank. 30, 400, 31, 258. Yeah. Okay. But nǹkan ọlọ́pẹ́ bọ̀ èmi ò ní account number Nàìjíríà orí application kan máa ti ṣe bọ̀ wọ́n máa béèrè nọ́mbà fóònù yín pé ó lè lọ. 081. Ní sùúrù. 081. 34. 34. 27. 27. 67. 67. 56. Okay. 56. 56. Okay. 56 ló parí. 56 láti máa ti ṣe máa fi ohun ránṣẹ́ sí yín lórí WhatsApp. Ok, ní WhatsApp number. Bọ̀ ẹbí mo ti rí WhatsApp mo ti láti ẹjọ́ nígbà tí mo sọ lórí aláìlẹ́mẹ̀ mo ti. WhatsApp number mi gan ni nọ́mbà tẹ́ máa pè mí. Ok. Bá a ṣe jẹ́ lọ́la ń gbà náà ọlọ́jà rè. Ẹ ṣé. So you're welcome. Ọba ẹ kálẹ́. Mo ní ìbéèrè. Okay, go on. Ẹ gbọ́ irú style wo lèèyàn lè fi máa tẹ́ ọkọ ẹ̀ lọ́rùn? Irú style téèyàn lè fi tẹ́ ọkọ lọ́rùn.
Afoma style. Okay, sir. Ọba ṣe lè ṣàlàyé àfòmọ́ style yẹn. C'est bien mon go post. Ẹ máa ní káwọn wẹ́dà bá yín ṣe méjì. Okay. But kò ní gùn jù, kò dẹ̀ ní ga jù. Okay. So ọkọ yín máa dì kan mú, ẹ̀yin náà máa dì kejì, mi máa fèsì ara yín. Ṣé mi ò ní jábọ̀ ọba? Ẹ lè jábọ́, tẹ bá ti ń polódì òdì ojàgídí lọ́fà ẹ kàn fò mọ́ látòkè. So ara wọnú ẹ̀ ó lọ ní àfọmọ́ style náà. Ẹ ṣé. Double tap this. Akane, what happened to you? I don't pray for free. You will pay before I pray. I'm a devil pastor. I tell you several times that God does not call me, I may call myself. And I don't use my money to do business, not for free. Ọba, èmi níbèrè o. Ẹni kẹ́kẹ́ máa play music níbí. Mo àwọn ọ̀rẹ́ mi ló ń play music. Ṣé ẹ ń gbọ́? Papa, I won't be like you. You cannot be like me. Ẹ kálẹ́ sà. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Mo máa ń gbádùn iṣẹ́ yín ni, mi ò ní ìbéèrè kankan, mo kàn ní kí n appreciate ni. Ẹ ṣe dáná àwọn èèyàn dùn. Ṣé ẹnu lẹ fẹ́ fi appreciate ní abẹ́fẹ́ fún mi lówó? Ẹ̀yin ti gbọ́n sà, ẹ̀rẹ̀ tí lówó jù wá lọ, à ń tẹ̀lé yín lẹ́yìn ni. Ọ̀rọ̀ yín ti yé mi. I don't have time for sapa. Anybody who want to appreciate me need to send me money, not by mouth. Ọba ẹ kalẹ̀, ẹ káàárọ̀. How are you, Lord? How are you? I'm fine. Are you sure you still love me? Yes, Ọba. Can you give me kissing? That's very good. I'll send you answer for the last time. Oh God, man, why do you echo? Why did I? Why do you echo? What's echoing? Why do you echolarization? It is a pity. Yàgbẹ́ nìkan wọlé náà. Àwọn ọmọ Yahoo lókun lórí íńtánẹ́ẹ̀tì lálẹ́. Hello. Ẹ káàárọ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ọmọ kékeré ni mí sà, but mo wà láàrin àwọn àgbàlagbà tán jù mí lọ. Ṣùgbọ́n wọ́n máa ń fi ọgbọ́n àgbà, wọ́n máa fi ń rẹ́ mi jẹ sà. But tí n bá wá kọ́rin, tí n bá wá sọ bí ọmọ kékeré, tí n bá sọ̀rọ̀ láàrin wọn, ọ̀rọ̀ yẹn máa ń bí wọn nú somehow. Débi pé wọ́n máa ń fẹ́ bí lára. So mo dẹ̀ ti try yìí pé kí n wà pẹ̀lú wọn, yìí pé kí n máa fún wọn ní advice, yìí pé kí n máa
fún wọn ládvice bọ́gbọ́n ọmọdé mi ṣe kéré but mo á wò pé ṣé kí n kúkú abandon wọn kí n má ta sí wọn kí n fèsì tọ̀dọ̀ mi. Well, láti ìgbà tí wàá wà pẹ̀lú àwọn benefit wo lẹ ti gain. Mo gain àwọn benefit kọ̀ọ̀kan like níbi iṣẹ́ mi bá ṣe jọ wà yẹn náà mo kàn rí pé tíṣẹ́ bá pa wá pọ̀ wọ́n máa ń decide iṣẹ́ kàkà kan gbéṣẹ́ yẹn fún mi wọ́n máa gbé fẹ́ lómi but mo ṣáà ń dá wà yìí pé mi ì fẹ́ kí nǹkan bí tó máa baṣẹ́ mi jẹ́ mi fẹ́. Wọ benefit iṣẹ́ tó dẹ̀ jẹ́ tẹ̀ wọ́n máa ń gbé fẹ́ lómi with the benefit má ní ti yó. Hello Sẹ́mẹ́tìmọ̀. Ọba himself. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Àlàáfíà lẹ́kújọ́ mẹ́ta. So kí ni ìbéèrè tiyín? Kí lẹ sọ? Ṣé ní ìbéèrè ni? Lọ́wọ́ mo kàn ní kí n ṣẹ́lù sí yín ni o. Kọjá orí afẹ́fẹ́ mo kàn rí apá ọba wà online. Ṣé ń ṣe ẹ̀lú sọ́ba? Ṣé ẹ bá ń lọ? Àmì o. To Seninga, I love you but disappointment. Hello, ọba ìkálẹ̀. Ẹ káàbọ̀ sí àlàáfíà lẹ́wà. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe dáadáa láì bá yín. Àlàáfíà ni o, kí ni ìbéèrè yín? Ọba ìbéèrè mi lọ fà á. Ìbéèrè mi lọ báyìí. Ọkọ àti ìyàwó tí o lè ká mọ́lé tí o lè wá fi agídí bá ìyàwó sùn tí wọ́n o lè lọ 1 round o lè fẹ́ lọ 2nd round lọ́wọ́ pọ́nrán o lè wá yọ kúrò ní ara ìyàwó wá fọwọ́ ara ẹ̀ tún fi pọ́nrán o lè ṣe padà nígbà tí o lè bá lọ kí ló yẹ kí ọkọ ẹ ṣe fún obìnrin bẹ́ẹ̀? Ó yẹ kí ọkọ yẹn dọ̀bálẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ obìnrin yẹn ni. Because ó ṣeé ṣe tí ò bá mú ní olè yẹn dùn bó ṣe mo dùn yẹn ṣe ṣe kó lè yẹn pa ọkọ ẹ̀. Ọba ó lè ṣe pọ́nrán ó lè ṣe mistake yọ kúrò lára obìnrin obìnrin yẹn tún fọwọ́ ara ẹ̀ straight ẹ̀ padà. Yes, ó fẹ́ kí inú ẹ̀ dùn wọ́n bá ara ti pa ọkọ ẹ̀. Ìyẹn ti kọjá. Hello ọba ìkálẹ̀. Ẹ káàbọ̀ sí àlàáfíà. Ìkálẹ̀ ọba. Kí ni ìbéèrè yín? Ìkálẹ̀. Àlàáfíà ni. Sà. Mo wá fẹ́ béèrè pé èèyàn tó ti ń lo ọṣẹ oṣólẹ̀ kí ló dé tọ́ṣẹ yẹn ò padà píkì mọ́ tó ń rówó tẹ́lẹ̀ ni o. Tẹ́ni ẹ bá ti dó àjẹ́ ọṣẹ ò lè píkì lára ẹ̀. Ok sà. So kí wá léèyàn lè ṣe sí báyìí. Ẹ̀rọ àdógò. Tí kí ní ẹ̀ fi máa píkì padà. To Seringa. Your name sef dey turn somebody on. Hello, ẹ káàárọ̀ mà. Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. Ọpẹ́ sọ. Ọba ẹ fẹ́ béèrè ni kí ló máa ń fa téèyàn bá ti dádì mi mo ti lose dádì mi ní sàn more than 20 years. Mo tún wá tún àlá wọn ńlá níjẹta pé wọ́n kú mo dẹ̀ tún sí wọn padà. Ìtumọ̀ ẹ̀ ni wípé ó ní àwọn kankan tí bàbá yẹn fi sílẹ̀ tí ò function.
so mi ò nǹkan ó ní àwọn ìtumọ̀ ẹni wípé ó ní àwọn nǹkan tí bàbá yẹn fi sílẹ̀ yà tí ò function tó dẹ̀ jẹ́ pé ẹ̀yin gangan ni ò tún jẹ́ kó function ìtumọ̀ wọn ti kú ẹ tí wàá lálàpọ̀ padà kú ẹ tí wàá ń sin wọn again. kí lára ẹ̀ máa ṣe sí sọ. nǹkan tí bàbá yẹn fi sílẹ̀ tó yẹ kó function ní kẹ́dẹ́ jẹ́ kó function. Ah, but mi ò dẹ̀ máa kan tán fi sílẹ̀ tí ò function. ẹ lọ bèrè lọ́wọ́ àwọn tó síwájú yín pé kí ni bàbá yẹn ń ṣe tẹ́lẹ̀ tí kò dẹ̀ exist mọ́. Okay, thank you sir. God bless you. Dr. Tosin, God bless you for the gift. All the things you lay your hand upon shall prosper, according to the malolity of parality of melolity. To Seringa, I want to be hearing your voice once when I'm talking. I just want to hear your sexy voice. Hello. Ẹ kálẹ́ ọba. Hello, ẹ kálẹ́. Kí ni ìbéèrè yín bẹ́ẹ̀? Yeah, mo ní ìbéèrè fún yín ni sir. Okay. Mo fẹ́ béèrè pé ṣé ní òótọ́ ni tó bá ní téèyàn bá kú tó máa ń ró tó máa ní pé òkú yẹn máa jà, ṣé lóòótọ́ ni? And tó bá jẹ́ pé lóòótọ́ ni, ṣé ó possible kéèyàn ṣe fún yàn? Yọ̀ tí èèyàn bá kú, wọ́n máa ń ró òkú yẹn tí àwọn tí wọ́n fẹ́ ró òkú yẹn àti àwọn tó tiẹ̀ fẹ́ ró tọ́ wọn bá mọ́. Okay. Ẹni tó lè ró òkú lẹni tí ò pa èèyàn rí. Okay. So tí àwọn mẹ́wàá bá lọ ró òkú tẹ́nìkan nínú wọn bá ti pa èèyàn rí, kí nìyàn lè ṣiṣẹ́? Okay. Ṣé bó ṣe rí nìyẹn? All right, ṣé gan. Thanks. If you don't have money, you cannot make good with King Solomon. Akane, I like money more than Arab. Ọba Solomonu, Ẹ káàbọ̀ sí àlàáfíà ni. èwo lẹ ṣe? Bàbá dáadáa. Kí lẹ fẹ́ k'Ọlọ́run ṣe fún yín t'Ọlọ́run ò tí ì ṣe fún yín? Prado Jeep ni Ẹ má worry, Ọlọ́run máa ṣe fún yín. Ẹ ṣàmì. ó ti sẹ́. Bó ṣe máa rí náà nìyẹn. Ẹ já mi bọ́lẹ̀ bẹ́ẹ̀ straight. Ó ti sẹ́. Láṣìírí. I have a question according to the Purolate Seku. Double tap ẹ fẹ́ máa dọ́ọ̀lù wa bí nìyẹn. Mo ní question. Hello sir. Ẹ yá béèrè question yìí. Yes sir. Ẹ jọ téèyàn bá ń lá àlákàlà kí ni solution sir? Irú àláwo Bí kí ejò máa léèyàn. ẹnìyẹn ti dó má dó nìyẹn. Sá Ẹnìyẹn ti dó olúfà. olúfà. Yes, obìnrin tó wá láti ìdílé ìjò. Ok. Ẹ jọ kí ni solution téèyàn lè ṣe? A lọ sí ẹbọ, a lọ sí ètùtù. Á lọ sí ibo sir? A lọ gbẹ́bọ àwọn àgbà o. But Ọba ní sẹ́. Ẹ káàbọ̀ kí Ọba ni ní ìbéèrè? sẹ́. Ẹ kalẹ̀. Ẹ káàbọ̀ ṣé ẹni béèrè ni? Mo fẹ́ béèrè pé kí ló dé torí tí ń pé ju àwọn pásítọ̀ àtàwọn àáfàá lọ? Nínú ayé kò sẹ́ni torí ẹ̀ pé, kò dẹ̀ sẹ́ni torí ẹ̀ ò pé.
ẹ má máa béèrè àwọn questions tó lè dájà sílẹ̀. Ẹ béèrè àwọn questions tó lè tú kan sí. Ẹ mọ̀ pé mi ò kí ń jà mọ́. Owó ti wà, kò sí nǹkan tá fẹ́ máa jà fún. Ọba Solomon, bàbá mi o. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé àwọn Yorùbá máa ń pòwe kan, wọ́n ní arúgbó kú, àmọ́ lọ́kùnrin joyè, wọ́n ní ariwo tún kù lẹ́yìn ariwo. Owó yẹn ò yé mi látijọ́ yìí. Ṣé ẹ mọ̀ pé nígbà tí arúgbó wà lórí oyè, àwọn ìlú complain wípé sùmẹ̀sùmẹ̀ bàbá yẹn ti pọ̀ jù, wípé kò sharp. Nígbà tí arúgbó wá kú tán, wá lọ fi aláìsàn joyè. Ṣé ẹ mọ̀ pé arúgbó yẹn tún bẹ́tà aláìsàn. So ìtumọ̀ ẹ̀ ni wípé nígbà ayé Buhari, Nàìjíríà à ń repo 200, a sì sọ wípé ilé ti lágbára jù, wàhálà ti ṣẹlẹ̀. Nígbà tí Tinubu dé, gbogbo ẹ̀ wáyé pátápátá. Ìtumọ̀ ẹ̀. So bí nǹkan tó ń try àti sọ níbẹ̀ ni wípé bíi pé kí a máa wo ọ̀kan yìí pé kíní yìí kò dáa, òun ló burú jù. At the end of the day, ìgbésẹ̀ tá a tó wá gbé lẹ́yìn kíní yẹn tó wá burú ju nǹkan tí a ṣe tẹ́lẹ̀. Okay. So that is it. Ọpọlọ yóò níjọba. Àṣẹ o. To Seringa. Sir? I want to be hearing your voice. Ọba ìkàlẹ̀. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni wípé ẹni tí wọ́n gbọ́. Wọ́n ti dé. Ẹ káalẹ́ Ọba Solomon. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín? Ẹ jọ̀ọ́ mo fẹ́ béèrè ni pé ṣé yàtọ̀ wà láàárín àwọn tó máa ń pè ní ọmọ omi àti àwọn tó ń pè ní ọmọ olókun? Ọmọ omi, ọmọ olókun. So ọmọ mi lè jẹ́ ọmọ ẹni omi, ó lè jẹ́ ọmọ ọ̀sà, ó lè jẹ́ ọmọ odò. Ṣùgbọ́n ọmọ olókun ọ̀tọ̀ ni, but the powerful than their self. Èwo ló wá lágbára jù nínú àwọn méjèèjì sá? Ọmọ olókun ni. Ẹ ṣé gan sá. Àwọn arìnrìn yín bá sá. Ó ti ṣe o. Hello sir. Ó wọlé lẹ́ẹ̀kan ẹ̀ tí ẹ jẹ́ ń pẹ́ ẹ sáré yọ mí lẹ́ẹ̀kan. Mo fẹ́ béèrè question kan lẹ́ẹ̀kan nìbò ẹ jẹ́ ń béèrè rárá. Kí ni question tẹ́ fẹ́ béèrè? So nǹkan tí fẹ́ béèrè ni pé tíyàn bá ní girlfriend kan tíyàn bá bá sùn but time tíyàn bá ti bá sùn yẹn kí ni àwọn máa yúyàn ọwọ́ àwọn máa yúyàn kí ni ìtumọ̀ kí ni yẹn ọwọ́ àwọn máa yúyàn láti bá sùn tán ọwọ́ àwọn máa yúyàn ìyàn máa yún ọwọ́ á serious gan-an kí ni ìtumọ̀ kí ni yẹn ò yé mi.